ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ṣì máa pílẹ̀ fún inú fídíò tí àwọn lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wọ́ tún pẹ́ẹ́pẹ́ àṣìṣe bá ń gbọ́ àṣírí pẹ́rẹpẹ́rẹ òun lọ́tí nínú fídíò ẹ wo ṣe rọ́ọ̀nì àbí òótọ́ òun nìkan tí ẹ̀yìn yìí sọ ẹ wò gbogbo ẹ̀ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lénìí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ dáa kọ̀ọ̀kan ní bá wa subscribe like comment kẹ́ share lè máa jẹ́ wá fún kọ́ńtẹ́ǹtì ní ìgbàkúgbà lórí ìwé tó bá fi lè tẹ̀lé máa ṣùgbọ́n ìmọ̀ àti òye ẹ wò láìfò pàpọ̀lọpọ̀lọ gbòdò bóyá fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ kó. and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn onígbé wọn làwọn ń bọ̀ wá ìjákè lónìí àwọn kò ń bọ̀ wá àwọn abẹ́rẹ́ wá Yorùbá lọ́rìn tó ń pa wá lẹ́rìn ọ̀rọ̀ tó nígbàgbọ́ àní confidence nínú the so called Igboho àti ẹni tó dálẹ̀ so that is our position as members of the Ilorin Heritage Preservation Foundation. Mo bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin a sọ̀rọ̀ fún foundation àti títí wa táwọn aṣojú pé position títí wa o a sì padà gbé jáde a sì ṣe ìgbésẹ̀ tó bá yẹ ká sí gbogbo ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílò àfẹ́ wọn Kwara. níwọ̀n ọjọ́ pé ó ti wá láì ti tó pé lọ́rin gan ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí nǹkan. Kò dí wa lọ́wọ́ láti ìgbésẹ̀ títí wa kò dí wa lọ́wọ́ láti ṣe ìgbésẹ̀ tá a bá fẹ́ ṣe èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní láńsẹ̀nsì ní Kwara lọ́kà wa wọ́n lè máa lọ sí fún tán bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá ní south west but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ní náà ní objective wọn ó kà ló wò ó tó ti yé bí wọn ní gbogbo Ọ̀yọ́ wọn provide àwọn Fúlàní àwọn Haúsá gbogbo aláríwé ìmọ̀ tí wọ́n hàn wá ìjọba sì dákẹ́ so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara state kí wọ́n tètè gbé wọn padà síbi tí wọ́n ti wá because ní Ìlọrin here we are going to protect ourselves. ó kọ́ nílẹ̀ kan sí. orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mọ́ sí US Imam. tẹ́gbẹ́ sọ fún. táǹgbẹ́nu sọ fún Ìlọrin Heritage Preservation Foundation. wọ́n ní tá a bá fi ìtìjú pa òtítọ́ tí ó tá ò bá lè sọ àdẹ̀bí. mo kí gbogbo ọmọ ládéládé mo kí gbogbo ọmọ lóyè mo kí gbogbo ọmọ lóàbí mo máa kí ẹ̀yin ojúlówó ọmọ Ìlọrin adára fún yín ojú òní tìyín o mo rí mú ojú sọnù mo rí mú he àbí ṣe ló yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ọmọkùnrin yìí àwọn bàbá lọ́yà àwọn amòfin àgbà AFB imam pé ṣé wọ́n jẹ́ ìkan nínú àwọn agbódegbà tàbí alátìlẹyìn àwọn bandit tí ń pààyàn ní Ìlọrin torí gbogbo bí àwọn ará bíbá ṣe ń ṣe operation wọn ní Ìlọrin ní Kwara State bàbá lọ́yà yìí ò jáde síta kó condemn the activities of the bandits and terrorists in Ìlọrin in Kwara State. ṣé bandit ni bàbá lọ́yà yìí ni àbí ohun tí ò yé wọn àbí wọ́n rò pé ẹ̀sìn àbí wọ́n rò pé ohun tí wọ́n ṣe fún ta lọ́lọ́run wọ́n lè ṣe fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. ó ti yẹ kó máa yé ọmọ Yorùbá lénìí. mo fẹ́ mú pọ́ǹtì méjì kan jáde that I want every one of us the Yorùbás èrè ìdí tí gbogbo wa gbẹ́dọ̀ dúró sí bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́rùn ni wípé during the Buhari regime, these people have upper hand to do whatever they like in our land. Mo sọ lórí program ìyá mi kan lánàá, mo ní we need Ìgbòmìnà land, Ìgbòmìnà state. Èmi ò rí ibi tí lọ́ọ̀yà ti ń lágbára ju federal government lọ. Àwọn ò fẹ́ ìrù ẹkùn tó fẹ́ disturb agenda bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá ní Ìlọrin ní Kwara State. èmi mo mọ̀ pé ọba Ìlọrin gan ò ní jáde síta kó sọ ọba Ìlọrin ò ní jáde síta
àwọn tó jójú lówó ọmọ Ìlọrin gan ò ní jáde síta pé wíwá tí Sunday Igboho wá fi ìlú ẹkùn lọ́lẹ̀ ní Kwara State pé àwọn ò fẹ́. Àwọn tó máa jáde náà ni ẹ ti máa rí àwọn tó jẹ́ pé inú wọn dùn, àwọn ni agbódegbà, àwọn ni alátìlẹ́yìn àwọn agbésùmọ̀bí tí ń pa ọmọ Yorùbá lórí ilẹ̀ bàbá wọn. And this man, so-called lawyer Imam, is one of them. Lórí ọ̀rọ̀ tó sọ àwọn ò faramọ́ ìlú ẹkùn. Ó ní àwọn kan sọ wípé wọ́n fẹ́ wá yọ ọba Ìlọrin ní ìgbà kan, ara àbàwọ́n tí Gani Adams, the so-called OPC tó kó báyìí tó fi kó bá àwọn Yorùbá tó wà ní Kwara State nìyẹn. But it is a pity. Bàbá ìkan ló ń kàwé ni kò kọ́gbọ́n inú ẹ̀. Bàbá ìkan ló ń kàwé ni kò kọ́ láìkáyé mọ́. Ṣé kò sí difference between the OPC and ìlú ẹkùn? And the federal government even say for Ọba Ìlọrin know the difference between OPC and ìlú ẹkùn. Ẹ já béèrè lọ́wọ́ lọ́ọ̀yà wa Imam. Mi ò fẹ́ pẹ́. Ṣé bandit nìyí ni sà? Àbí owó tán gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá? Ṣé ọ̀dọ̀ yín náà ti wá ń pín sà? Ẹ síkì o, lọ́ọ̀yà Imam ẹ síkì. Ẹ síkì. Àwọn ìlú tí à ń dé, bóyá ẹ̀dẹ̀ sí ní ìlú, bóyá you are out of the state or you are out of the country, pẹ̀lú nígbà tí wọ́n sọ àwọn ìlú yẹn di ahoro, go to Ọ̀wọ̀ Onírè, Ìgbàjà, wọ́n ti sọ àwọn ìlú yẹn di ahoro tí ò sí èèyàn kankan bẹ́ẹ̀ mọ́ rárá, tí ò sí adé ìlú kan, àwọn ẹran ló sọ mẹ́ẹ̀ àtàwọn ẹdìyẹ. Ẹjọ́ níbo ni lọ́ọ̀yà wà? Ni mo fi ń pariwo pé àwọn ọmọ Yorùbá nǹkan ti ṣe wá. So we must use this opportunity to tell Baba Bola Ahmed Tinubu, ẹ yọ kàńdá kúrò nínú ìrẹsì. Ẹ jẹ́ kí àwọn Yorùbá tí ẹ pín mọ́ àwọn agaramọ̀yàn Èkó ní state títí wọn, we need the gómìnà state. Mo sọ lánàá, mo ní if we want peace to our people. Torí àwọn gbé ìsìlámù rù. Bóyá àwọn rò pé ìsìlámù ní Sunday Igboho gbé wá. Èrèdí tí mo fi sọ pé we need. Ẹ gbọ́ wóróworó tó didi lọ́ọ̀yà ń sọ lẹ́nu. Ẹ gbọ́ wóróworó tí lọ́ọ̀yà ń sọ lẹ́nu. Àwọn Ìlọrin Heritage Clinical Preservation Foundation. Tàbá wádìí ẹ̀ dáadáa bí àwọn foundation yẹn ló ń finance àwọn bandit yẹn tán yabo inú ìlú tán pààyàn bí ẹni pẹran. Nígbà tá a lọ sí baba ńlá wọn sọ fún wa ní pé ẹ má lọ o. Nígbà tá a fẹ́ lọ sí Ọ̀wọ̀ Onírè wọn ní ẹjọ́ ẹ má lọ ibẹ̀ làwọn fi ṣe base. You lọ́ọ̀yà ìmáàmù bàbá ìsàlẹ̀ àwọn bandit, a big mosque ló wà ní Ọ̀wọ̀ Onírè. Òórùn burúkú tó jáde ń bẹ̀ kò ṣe fẹ́nu sọ, tí àwọn ará bíbà yẹn ti gbàkóso bẹ̀. Alábàjọ, I don't know that these people have back up. Díẹ̀díẹ̀ ní ọ̀tá àwọn ìgbómìnà ọmọ farahàn. Tí ẹ̀yin ọmọ ìgbómìnà tẹ́ ẹ jẹun kánú, bí ẹ̀yin ọmọ ìgbómìnà tọ́lọ́run ọba mi gbádé fún, bí ẹ̀yin ọmọ ìgbómìnà tí Ọlọ́run ọba mi ní tó fún yín ní ìgbàlù, tí ẹ bá lè jáde síta now kẹ́ ẹ reject this lawyer call Imam,
chief ìmáàmù lọ́ọ̀yà bí ìmáàmù àbí kí ló ń jẹ́ lára àwọn bàbá ìsàlẹ̀ àwọn tó ń pa ìran yín rèé lára àwọn bàbá ìsàlẹ̀ àwọn tó ń lé yín kúrò ní ìlú rèé torí nígbà tí wọ́n ń pààyàn bí ẹni pẹran bàbá lọ́ọ̀yà yìí ò jáde síta ṣé ká sọ wípé àwọn Ìlọrin heritage preservation kí ló ti pè é wọ́n ṣe inú dídùn sí pípa tán pa àwọn èèyàn and nígbà tá à ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu ní Ìlọrin the Ìlọrin I'm talking about Ìlọrin town now àwọn bandits máa ń pa àwọn Fúlàní tó wà nílọrin náà wọ́n ń pa àwọn Haúsá tó wà nílọrin àwọn Haúsá gan nígbà tá a dé ọjà wọn wọ́n sọ pé thank you o pé wọ́n máa wá wọn wá pa wọ́n níbi tó kó màálù wọn sí wọ́n wá kó màálù wọn wọ́n wá gba màálù wọn lọ́wọ́ wọn. ẹ fúnra sí lọ́ọ̀yà tó jáde síta yìí o èyí tẹ́ ẹ ṣe fún ta lọ lọ́hùn tẹ́ ẹ rò pé ẹ mú jẹ ẹ lè ṣe bẹ́ẹ̀ fún ilé tó ń bọ̀ yìí o ara ń kan Gaza ara ń ṣe kí ni ó ń kan Gaza nígbà tí Sunday Igboho dé Ìlọrin gbogbo ìlú tá a dé á ní mo fi bàbá wa ọlọ́lá Ṣéhù ti Ìlọrin mo fi kí gbogbo ọba tó wà nílẹ̀ yìí pátápátá so ẹ̀yin tẹ́ wà lábínú nínú ìgò tá à ń pè ní jíìnrè ẹ̀yin tẹ́ ń dúró gẹ́gẹ́ bí ènìyàn lọ́sàn-án tẹ́ wá ń di ọ̀daràn lọ́gànjọ́ òru rèé alábàjọ tó fi rọrùn fún àwọn bandits yẹ to terrorize those people that we call Yorùbá there a mọ̀ pé wọ́n ní àwọn alátìlẹ́yìn gbangba tí wá dẹkùn kedere tí wá fẹ́ bẹ̀ wò so lọ́ọ̀yà imam torí àwa mọ̀ yín pé lọ́ọ̀yà tí máa ń jà fún ẹ̀sìn lọ́ọ̀yà tí máa ń jà fún ẹ̀sìn Islam ẹni bá fẹ́ ẹni tẹ́ bá rí kó tàbùkù ẹ̀sìn Islam láwàní ló yẹ kẹ́ máa wé kẹ́ múra bíi tàwọn Saudi Arabia kò yẹ kẹ́ múra bíi ti àwọn lọ́ọ̀yà gidi and this case is not a case of religion àwa ò bá ti ẹ̀sìn wá àwọn majority àwọn tó ń tẹ̀lé Sunday Igboho yẹ àwọn mùsùlùmí tó dáa ń bẹ̀ wà níbi tí àwa sùn mọ́jú ní òkè onígbìn àwọn tó ń tẹ́ ẹ nílẹ̀ tí wọ́n kírun níbẹ̀ they are more than 100 torí wọ́n mọ̀ pé n tó wà lẹ́yìn is not about religion we are talking about life ẹ fúnra o ẹ fúnra sí lọ́ọ̀yà yìí lára àwọn tó ń lòrè o àwọn tó ń fún wọn lọ́nà tó ń júwe ọ̀nà fún àwọn àṣebìrì ẹ fúnra torí nígbà tí àwọn yẹn ń ṣe operation tó ṣe operation ní Òkè Ọdẹ tó ṣe operation ní Baba Ńlá tó ṣe operation ní Ìfẹ́lódùn yes tó ṣe operation káàkiri gbogbo àwọn ìlú yẹn orúkọ àwọn ìlú yẹn pọ̀ tá ń mú wa wọ̀ tá à ń wò tó ti tú tí ò sẹ́ni kankan tó ń bẹ̀ kò sí ewúrẹ́ gan ò lè ṣe welcome fún yàn bẹ́ẹ̀ mọ́ àwọn lọ́ọ̀yà yìí àwọn ẹgbẹ́ Ìlọrin kìíní kankan wọn jáde síta ọwọ́jà àwọn bandit yẹn dé Ọ̀fà ókè àwọn lẹ fẹ́ lò láti gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ láti gbógun lọ́wọ́ ológun bàbá lọ́ọ̀yà ẹ dá wa lóhùn this is not a matter of religion ṣé gbọ́ mi èmi rò pé ńgbà tó máa jáde síta kò yẹ kó sọ Yorùbá sọnù ń di ààkè àdúrà kó máa sọ èdè yín lọ but you are speaking the Yorùbá ìyẹn fi hàn wípé Ìlọrin ṣe belong to the Yorùbá mo sọ mi ní nígbà táwa kéré Ìlọrin Àfọ̀njá ẹnu dùjú yọ we will not allow ẹ̀yin ọmọ gèrè álímì kó máa pa àwọn èèyàn wa mọ́
a mọ̀ pé ní Ìlọrin ẹ ti dàpọ̀ mọ́ra wọn òkú ti dàpọ̀ mọ́sà ọ̀sà ti dàpọ̀ mọ́kun bí ìwọ ṣe sọ wípé you will protect Ìlọrin we the Yoruba we are ready to protect our people there we will not allow you to be killing them like a chicken anymore. Imam ẹ tún lé o ẹ mọ̀ bá ṣe kidnap èèyàn ṣebí Ìbàdàn lẹ ti lọ kidnap ta lọ lọ́rùn Èkìtì lèmi wà o tòsí yín bíbá ni mo wà ṣùgbọ́n èyí máa yàtọ̀ sígbà tí ta lọ lọ́rùn ẹ láàánú èèyàn babalọ́yà ìkànnì yín babalọ́yà ìkà pọ́nbélé ayé wọn àtọ̀run nìyí bẹ́ẹ̀ nìyàn bá jí láàárọ̀ tó bá pàdé yín lọ́nà kó padà kó lọ sùn ẹ dájú o ẹ dájú odidi ìlú tó tóbi wọ́n sọ di ahoro àwọn inú mọ́ṣáláṣí ẹsẹ̀ àwọn èèyàn lélẹ́yìí ẹni tó mú wa wọ ọbẹ̀ pé wọ́n máa ń wà ní pé tílẹ̀ bá ti ṣú nígbà tó rí pé wọ́n ti tú ìlú yẹn tán náà máa ń padà wọlé wọ́n wá sùn wọ́n á ṣáàjì fóònù wọn tílẹ̀ bá ti tún mọ́ fẹ́ẹ́rẹ́fẹ́ wọ́n padà wọnú igbó lọ nìyẹn àdúró bíi kẹ́kẹ́ tiẹ̀ yọjú wọ́n yọjú àdúró bíi àwọn tó lọ sóko á padà wípé ẹ̀yin tánu nóbodò ọmọkùnrin yẹn sọ pé bíbá yìí ti túṣẹ̀ wọ́n mú wa déwájú àgbàlá ààfin kábíyèsí